A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́, yóò dára fún wa o, àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ajé, ọjọ́ 19 nínú oṣù kẹfà ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ròyìn ọ̀hún, ẹ jẹ́ ká sómi mu à ń bọ̀. Ìròyìn Feli-feli TV. Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà, Tajudeen Abbas, pẹ̀lú igbákejì rẹ̀ Benjamin Kado ló ti jẹ́jẹ́ wípé ní báyìí àwọn ti ṣetán pẹ̀lú gbogbo àwọn aṣòfin akẹgbẹ́ àwọn tó kù láti mú àyípadà rere orílẹ̀-èdè Nàìjíríà ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ pẹ̀lú bó ṣe jẹ́ wípé ní báyìí iṣẹ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣíṣe fún àwọn aṣòfin ọ̀hún tó jẹ́ ti ẹlẹ́ẹ̀kẹwàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹni tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin òun ló léwájú àwọn ikọ̀ aṣòfin ẹgbẹ́ rẹ̀ pátá láti lọ ṣe ẹ ṣeun ẹ kú àtìlẹ́yìn sí ẹni tó jẹ́ obìnrin àkọ́kọ́ ní orílẹ̀-èdè yìí, arábìnrin Olúrẹ̀mí Tinubu, tí í ṣe ìyàwó ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu nínú ọ́fíìsì rẹ̀. Níbẹ̀ ni wọ́n ti ní ó di dandan láti ṣe ẹ̀lẹ́mbẹ̀mú ẹ ṣeun ẹ kú àtìlẹ́yìn sí Olúrẹ̀mí Tinubu. Níbẹ̀ ni wọ́n ti wá sọ wípé lásìkò tí wọ́n kí Rẹ̀mí Tinubu wípé ó kú iṣẹ́, ó kú àìfọmẹ́nìyàn ṣe, ó kú ìfọmẹ́nìyàn ṣe àti àtìlẹ́yìn eléyìí tó fún àwọn lásìkò tí wọ́n fẹ́ yan aṣojú nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ọ̀hún. Abbas àti igbákejì rẹ̀ Kado, àwọn ni wọ́n ní ọwọ́ yóò fi ọwọ́ sowọ́pọ̀ àti wípé àwọn yóò ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn aṣòfin àgbà báyìí láti lè rí wípé gbogbo àlàkalẹ̀ rere èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gbogbo ẹ̀jẹ́ èyí tí wọ́n ṣe lásìkò ìpolongo ìbò àti gbogbo àwọn aṣòfin padà wípé ó wá sí ìmúṣẹ lásìkò yìí, nítorí wípé ìdùnnú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun ló jẹ àwọn lójú pẹ̀lú gbogbo àwọn aṣòfin yòókù tí wọ́n kọ̀ wọ́rìn lọ ṣe lẹ́mbẹ̀wọ̀n sí obìnrin àkọ́kọ́ Olúrẹ̀mí Tinubu. Gbogbo wọn pátá ni wọ́n jẹ̀jẹ́ ohun tó dáa fún orílẹ̀-èdè Nàìjíríà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Edo Adams Oshiomole òun ló ti gbé oríyìn òṣùbà káre fún ààrẹ orílẹ̀-èdè yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bí ààrẹ ọ̀hún ṣe tẹ̀lé àwọn ìpinnu ohun tí ó mú ìdùnnú bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì mú ìlọsíwájú bá gbogbo ìpínlẹ̀ jákèjádò tùbútùrù ní orílẹ̀-èdè Nàìjíríà. Oshiomole tó sọ̀rọ̀ ọ̀hún lánàá nílùú Àbújá lásìkò eléyìí tí wọ́n ṣe ayẹyẹ eléyìí ti ìdáwọ́ ìdùnnú fún gbogbo àwọn aṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹfà, àwọn aṣòfin àgbà àti aṣòfin tó ṣe aṣojú-ṣòfin ní orílẹ̀-èdè yìí, èyí tí wọ́n ṣe ìwẹ̀jẹwẹ̀mu kékeré oníràpẹ̀ láti fi kí wọn káàbọ̀ àti bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀tun eléyìí tí ó bẹ̀rẹ̀ nítorí rẹpẹtẹ àti nítorí ràbájì gan nínú ọ̀sẹ̀ tá a wà yìí, pàápàá jù lónìí ti ṣe ọjọ́ ajé. Níbẹ̀ ni Oshiomole ti sọ̀rọ̀, ó ní inú òun máa dùn pẹ̀lú ìgbésẹ̀ èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé pẹ̀lú bí wọ́n ṣe buwọ́lu àbádòfin èyí tó ní ṣe pẹ̀lú iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè yìí, wípé gbogbo àwọn ìjọba ìpínlẹ̀ pátá àwọn náà ti ní ẹ̀tọ́ àti àǹfààní láti lè gbé dìde dúró iná ọba mọ̀nàmọ́ná èyí tí ò ní ṣẹ́jú, tí ó mú ìrọ̀rùn àti ìdẹ̀ra bá gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ wọn. Ó ní èyí fi hàn wípé Bọ́lá Ahmed Tinubu ó mọ bí bàtà ti ń ta àwọn ọmọ orílẹ̀-èdè yìí, ó sì ṣetán láti bu òróró ìtura sí i. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ oyè tó díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò èyí tó wáyé ní oṣù kejì ọdún tá a wà yìí, Alhaji Atiku Abubakar, gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbánjí, gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú
àti ẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà rí ní orílẹ̀-èdè yìí Bukola Saraki tó fi mọ́ àwọn ènìyàn jàǹkànjàǹkàn ni wọ́n ti ránṣẹ́ ìkíni kú oríire sí ààrẹ tuntun ti àwọn tí wọ́n jẹ́ ẹ́dítọ̀ eyín àwọn tí wọ́n ń ṣe àgbáríjọpọ̀ ìròyìn ní orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tí wọ́n pe ẹgbẹ́ ọ̀hún ní Nigerian Guild of Editor NGA èyí tí wọ́n ṣe ètò ìbò ọ̀hún nílùú Ògbèrè ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí níbi tí ọ̀gbẹ́ni Eze Anaba tó ti jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ ọ̀hún. Níbẹ̀ ni àwọn lẹ́nu lọ́rọ̀ yìí ti ránṣẹ́ ìkíni kú oríire sí tí wọ́n ti ń gbà á lámọ̀ràn láti mú ọ̀rọ̀ ìròyìn lọ́kùnkúndùn pẹ̀lú àwọn àyípadà rere èyí tí ó bá ọ̀rọ̀ ìròyìn ní orílẹ̀-èdè wa Nàìjíríà nítorí wípé àwọn gbọgbọ́n ní igi lẹ́yìn ọgbà ohun gbogbo ní orílẹ̀-èdè yìí ohun tí wọ́n bá sì sọ ni àwọn èèyàn ní ìgbàgbọ́ nínú rẹ̀. Lónìí ni kò ní di ọ̀la pẹ̀lú bí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àti àwọn olùdókòwò orílẹ̀-èdè wa Nàìjíríà NLC TUC bí wọ́n ṣe ń gbáradì báyìí lónìí ti ṣe ọjọ́ ajé o láti ṣe ìpàdé ńlá kan pẹ̀lú ìjọba àpapọ̀ lójúnà láti lè mú ọ̀rọ̀ àwọn kùkùkù èyí tó ti ń dá rògbòdìyàn sílẹ̀ láàrin ẹgbẹ́ ọ̀hún àti ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ epo ẹ̀kún èyí tí wọ́n yọ kúrò èyí tí wọ́n ní ó mú ìnira bá ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ àti ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ní báyìí àjọ NLC ti wá sọ di mímọ̀ wípé ìyanṣẹ́lódì èyí tí àwọn gbé tì yìí kìí ṣe wípé àwọn ti fagilé nítorí pátápátá o bí kò ṣe wípé àwọn gbé tì sẹ́gbẹ̀ẹ́ lójúnà láti lè sọ àsọyépọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lójúnà láti lè mú àyípadà bá àwọn ìbéèrè èyí tí wọ́n ń béèrè fún látọwọ́ ìjọba àpapọ̀. Ẹgbẹ́ NLC èyí tó sọ wípé pẹ̀lú bí ìjọba àpapọ̀ ṣe kéde ẹ̀kún owó orí epo yíyọ láti ọjọ́ 29 nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí èyí tó fà á kí owó epo bẹtiró èyí tí wọ́n ń ta jálàó kó gbé owó lórí báyìí ló ti fa ọ̀hún gbogbo nǹkan ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó fi mọ́ jíjẹ àti mímu àtohun èlò èyí tó mú ìnira bá ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ní báyìí òní wọ́n sọ pé ìpàdé ọ̀hún èyí tí wọ́n ti sún síwájú o èní gangan ni ó wáyé o pẹ̀lú ìjọba àpapọ̀. Wọ́n ní báwọn yanṣẹ́lódì àbí wọ́n ní yanṣẹ́lódì ó di ẹ̀yìn ìpàdé ọ̀hún. Lákòótán nínú ọ̀rọ̀ àjọ NLC wọ́n ní àwọn fẹ́ kí ìjọba àpapọ̀ kó ṣe àfikún owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó kéré jù kúrò ní $30,000 30,000 títí lọ sí 150,000 naira kó lè tó lò fún gbogbo àwọn òṣìṣẹ́ kó sì lè mú ìtura bá àwọn òṣìṣẹ́. Bákan náà ọ̀rọ̀ owó orí epo bí wọ́n ṣe gbé wálẹ̀ kúrò ní jálá tí wọ́n ń ta báyìí èyí tí ó lè mú dẹ̀rùn bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ilé ẹjọ́ májísírèètì èyí tó kalẹ̀ sí Yábà ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ Jímọ̀ tó kọjá yìí o ni wọ́n ti ní kí wọ́n lọ fi àwọn afurasí 11 kan tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn sínú ọgbà àhámọ́ o látàrí wípé wọ́n lọ́wọ́ o nínú àwọn ẹgbẹ́ eléyìí tó lòdì sí òfin tí í ṣe ẹgbẹ́ òkùnkùn èyí tí wọ́n sì ka ẹ̀sùn ìpànìyàn wípé wọ́n ti pa ènìyàn 3 sí àwọn 11 ọ̀hún èyí tí wọ́n dá ẹjọ́ rẹ̀ nílé ẹjọ́ májísírèètì ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ẹnu ẹni tó jẹ́ adájọ́ ilé ẹjọ́ májísírèètì náà eyín ọ̀gbẹ́ni OY Adéfọpẹ́ o èyí tó sọ di mímọ̀ ní wípé pẹ̀lú ẹ̀sùn kan ṣo gbòógì èyí tí wọ́n kà sí àwọn afurasí 11 ọ̀hún lọ́rùn wípé wọ́n so pàǹpápọ̀ láti máa dá àlàáfíà omi agbègbè ìpínlẹ̀ Èkó láàmú pẹ̀lú ẹ̀sùn ìpa ènìyàn èyí tó fi hàn wípé wọ́n lọ́wọ́ nínú ẹgbẹ́ òkùnkùn lásìkò eléyìí tí ẹni tó jẹ́ olùpẹ̀jọ́ ọ̀hún èyí tó rojọ́ láti tako àwọn afurasí 11 náà èyí ọ̀gbẹ́ni Haruna Magaji sọ di mímọ̀ wípé ọjọ́ 23 oṣù karùn-ún ọdún tá a wà yìí làwọn 11 náà ni wọ́n kóra wọn jọ láti ṣe ìkọlù sí àwọn ẹgbẹ́ alátakò ẹgbẹ́ ọmọ òkùnkùn èyí tí wọ́n ń ṣe ní agbègbè Ògòlòǹtò nílùú Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó kó tó di pé ọwọ́ pálábá wọn ségi sọ́wọ́ àwọn ọlọ́pàá. Ó ní olúwa mi bàbá ní parọ́ tanra wa jẹ o ẹ̀rí fi hàn wípé nínú àwọn 11 ọ̀hún wọ́n pẹ̀lú àwọn tó lọ́wọ́ o láti ṣekú pa àwọn ènìyàn 3 kan èyí tí wọ́n fi orúkọ wọn síta ìyẹn Saheed, Ọpẹ́ àti David.
wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí wọ́n ní ikú wọn kò ṣẹ̀yìn nínú àwọn 11 tó jọmọlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n mú náà. Wọ́n sì ní kí ilé ẹjọ́ náà dá ẹjọ́ èyí tí adájọ́ ọ̀hún Adéfọpẹ́ tó ní kí wọ́n lọ fi wọ́n sínú ọgbà ẹ̀wọ̀n náà síwájú kó tó di pé wọ́n tún ẹjọ́ wọn gbé dìde. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà obìnrin òṣèré orí ìtàgé sinimá àgbéléwò ní orílẹ̀-èdè wa Nàìjíríà Zainab Balógun òun mà ló ti sọ ìdí pàtàkì èyí tó jẹ́ wípé ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé rẹ̀ àti ìgbé ayé ọ̀hún òun kò fi jẹ́ òun fi pamọ́ ò fún àwọn ènìyàn lójúnà láti má lè mọ ohunkóhun nípa òun. Níbi ìgbà tó ń sọ̀rọ̀ òun lásìkò tó ń farahàn lórí ètò kan èyí tí wọ́n ń béèrè wípé báwo ni ètò ìgbé ayé rẹ̀, ó ní ó ṣe pàtàkì fún òun, ó sì jẹ́ nǹkan tó dùn mọ́ òun nínú o pẹ̀lú bí ẹnikẹ́ni kò ṣe mọ ohunkóhun nípa òun, bí àwọn kan tó jẹ́ àwọn akẹgbẹ́ òun tó jẹ́ pé bí wọ́n bá jẹ àmàlà tí wọ́n jẹ fùfú tàbí wọ́n mu ohun aládìídùn, ó ní gbogbo rẹ̀ pátá ni ayé ó mọ̀ tí wọ́n mọ ìgbésẹ̀ àti ìlànà eléyìí tí wọ́n tún fẹ́ gbé báyìí. Ó ní èyí kò sí nínú ìwà òun, kò sì sí nínú ìlànà òun o. Fún àwọn ènìyàn ó ló ṣe pàtàkì sí òun. Ó ní nítorí wípé iṣẹ́ tí àwọn yàn láàyò tí ṣe àwọn òṣèré orí ìtàgé yìí, ó ní iṣẹ́ tí máa ń fi ìgbé ayé ìhànyàn tó máa ń fi hàn sí ìta gbangba ni. Ó ní bí ẹnikẹ́ni ò bá ṣọ́ra, ó ní gbogbo ohun tó bá ń ṣe láyé ó máa mọ̀ sí tó sì lòdì tó sì burú jáyè nítorí wípé wọ́n mọ̀ bí tí onítọ̀hún kù sí. Zainab ní àtòun àtọlọ́hun nìkan ni wọ́n mọ ìgbésẹ̀ èyí tó kàn tóun fẹ́ gbé o. Lákòótán Zainab Balógun gba àwọn akẹgbẹ́ rẹ̀ lámọ̀ràn láti lè jẹ́ kí ìgbé ayé wọn jẹ́ pàtàkì àti pamọ́ sí àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ wọn. Ohun gbogbo kọ́ ni èèyàn ń gbé sórí ayélujára. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ ajé títí dojúmọ́ ọ̀la tẹ́ máa láǹfààní sí ọ̀tun ròyìn míì. Mo gbà ládùúrà wípé ilé ò nílé wa, ọ̀nà nínà wá, ayọ̀ ní tiwa o. Fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ire o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.